Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo ọmọ kóòtù òjíire, olójú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà bí, á dára fún wa o. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní àjò, ẹ̀ ní jòsájò, àjò ni ó jò fún yín. Àwa tá a wà nílé, àní wà bákan náà bí omi adágún, àmín. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀yá ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ọ̀yá ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Àkọ́kọ́ kí n tó máa bá ètò bọ̀, àwọn èèyàn pè mí pé kí ló dé bàbá, àwọn ọ̀rọ̀ ìṣítí tẹ́ tó máa bá wa sọ bí ká máa ṣàlàyé nípa agbára ìṣẹ̀dá àbí lára àwọn nǹkan títí ẹni tó ń ṣẹlẹ̀ nínú ayé tó jẹ́ pé ó farapamọ́ nínú ìrìn àjò ẹ̀dá, pé kí ló dé tá a mẹ́nubà mọ́. Mo ní àyè ni. Ṣé wọ́n mọ̀ pé nígbà tá a fi ń ṣe audio fídíò la máa ń lò tí orin máa ń wà ńbẹ̀, wọ́n láwọn fẹ́ ń tẹ́ bá tó fẹ́ padà sórí ẹ̀ àti ìtumọ̀ àlá wa ní ọlọ́kan ọ̀jọ̀kan. A máa ṣàlàyé rẹ̀ fún wa ní rẹbutu. Tó, wọ́n fẹ́ fún wa ní ọgbọ́n àtinúdá àwọn bàbá wa, léyìí tí Ọlọ́run fi kẹ́ wọn tí wọ́n fi ń ṣàgbégi ara bí ìṣòro kan tàbí mi bá dé tí Ọlọ́run sì ń fàṣẹ sí. Àkọ́kọ́ ńbẹ̀ mo fẹ́ kọ́ wa ní ọ̀nà àbáyọ lórí àmì ìkórìíra. Ẹ̀yin èèyàn mi, ẹ rí àmì ìkórìíra, ó lágbára púpọ̀. Àmì ìkórìíra dà gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́ Yorùbá tó jẹ́ pé Yorùbá nìkan ló gbọ́, tó wá wà láwùjọ àwọn ègùn tí wọ́n ń sọ ègùn. Ṣé ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń sọ èdè ègùn yìí, ó lè jẹ́ pé nǹkan kan náà wọ́n jọ ń wí, ṣùgbọ́n àìgbọ́ èdè wọn, ṣé ẹ mọ̀ pé yóò níyàn lára pé àwọn èèyàn yìí ń bú mi ni, wọ́n ń sá mi ni. Ó sì lè jẹ́ pé wọ́n ń kí ọ ni, kí wọ́n máa yìn ọ́. Tàbí kí Yorùbá kó wà láàrin Yíbò. Nígbà tí wọ́n bá ní ẹ káàárọ̀ o, tí Yíbò náà ní kí mo rí tí wọ́n kíra wọn tó ní kedu, wọ́n máa ní kedu bá wa wá ni. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní kágà kágọ̀, èdè ni ò yéra wọn. Tó, èdè tí Yorùbá ń pè nǹkan tó bá dé orílẹ̀-èdè ibòmíì, ọ̀tọ̀ ni bí wọ́n ṣe ń pè. Tó, àmì ìkórìíra ní agbára gan. Tí ayé bá fi sínú ọ̀rọ̀ ẹ̀dá, ìnira ńlá ni, ìnira ńlá ni. Kì í jẹ́ kí ìràwọ̀ èèyàn ṣiṣẹ́. Àmì ìkórìíra kì í jẹ́ kógo ọ ráyè gbéra. Bẹ́ẹ̀ ni, èèyàn tẹ́ nílé, èèyàn tẹ́ lájò, èèyàn tẹ́ níbi gbogbo. Ṣùgbọ́n bálára bá tètè jáde sọ́rọ̀ ara rẹ̀, yóò tètè rọ́nà àbáyọ. Ọ̀yẹ jẹ́ ń já ọ sí, lọ́ mú àwọn nǹkan àlùmọ́ọ́nì yìí tó jẹ́ dúkìá Ọlọ́run kó ṣe fúnra rẹ̀, kó máa lò ó. Ó sì bọ́ kúrò lọ́wọ́ àwọn ẹni ibi tí fi àmì burúkú sí ni lára, tí wọ́n jẹ́ kéèyàn ó tètè ráàánú gbà lọ́dọ̀ ẹni tí ó ṣàánú ẹni, tí wọ́n jẹ́ kéèyàn ó tètè lálùyọ bí ayé ń fẹ́ ni. Ọ̀yẹ máa bọ̀. Tó, tá a bá gbọ́ tẹ́nìkan bá pe rẹ̀ ní bàbá ọgbọ́n, tẹ́ ẹ bá gbọ́ Lukman ọmọ Àyádáre, kì í ṣèmi o. Ewé kan bẹ nínú igbó, àwọn bàbá wa ń pè ní efinrin. Efinrin yìí oríṣi méjì ni, oríṣi méjì ni. Àwòrán méjèèjì òun ní lójú ọpọ́n yìí. Ẹ tí mo rí àtẹ, àwòrán méjèèjì ni.
ọ̀kan bẹ wọ́n ń pè ní efinrin oṣó, efinrin gidi ni, efinrin gidi ni, efinrin oṣó ni. Tọ́ wọ́n tún wá ń pe kinní kan ní àkàrà ọ̀gán, àkàrà ọ̀gán, àwọn ẹlòmíràn pè ní àkàrà ilẹ̀. Àkàrà ọ̀gán yìí nínú ilé níbi òkìtì ọ̀gán, ibi tí òkìtì sábà máa kọ́lé sí lórí òkìtì, ibẹ̀ ní sábà wà nísàlẹ̀sàlẹ̀ rẹ̀. Àwọn tí bá ń dẹdẹ tí wọ́n ń wú isà, àwọn ni wọ́n lè sábà tètè rí àkàrà ọ̀gán yìí. Tọ́ ṣe rí tá a bá mú àkàrà ọ̀gán yìí, á lọ lọ́mú yóò kúnná, ẹ̀ tó kù yóò kúnná. Ṣé wá rí ewé efinrin méjèèjì yìí, wọ́n pe pàfúmù kan ní Saint Michael. Ẹlòmíì lè pè ṣé tóun ọ̀bá rí Saint Michael sóun ò lè lò míì ni. Ọmọ ìyá mi tómi bá ń bẹ nítòsí rẹ̀ tètè mú o, kò fi gbó, á fi gbó ewé méjèèjì yìí. Ibi tí ẹ ti fẹ́ máa gbó lọ́wọ́, àkàrà ọ̀gán yìí ẹ dà sí, ẹ fi gbó papọ̀ ni. Yóò jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ mọ́ pàfúmù èyíkéyìí tẹ́ ẹ bá lò. Tá a bá wá gbó tán, á fi asẹ́ sẹ́, a bá ti fa asẹ́ sẹ́, tá a bá ti sẹ́ sákìtì rẹ̀ yìí, á kò dà sí inú odó oníbà àti ṣe. Mo mú kọ́kọ́rọ́ àárín yẹn, mo fi dè é, mo fi dè é. Yorùbá ní òògùn tá a bá fowó sí, ẹ̀yìn àrò ní gbé. Ẹ̀yin náà máa ṣe ìrànwọ́, owó làwa náà fi ra dátà, a máa fi ilẹ̀ kó fún yín. Tó bá ti ń fi ọṣẹ rẹ̀ yìí àti àwọn nǹkan kan tó papọ̀ mọ́, tó bá ti fi ń wẹ̀, má lọ gbọ́n inú rẹ o pé ọlọ́ fi kinní kan kún lọ́ọ́ máa irọ́ o. Sàábé ológun ti pè é kó lè bá jẹ́ fún ọ. Tó bá ti wá ń lo ọṣẹ rẹ̀ yìí, ó nígbà tó máa lò, ó máa fi ìpara rẹ̀, ó máa fi para. Irú èèyàn tó lè lò á sọ fún ọ. Tá bá dé orílẹ̀-èdè Benin, ó bá ọṣẹ yìí ń bẹ. Kò sí lọ́dọ̀ mi ní Nàìjíríà báyìí, kò sí lọ́dọ̀ mi ní Nàìjíríà yìí. Ọṣẹ rẹ̀ ẹ bá ní orílẹ̀-èdè Benin. 20,000 CFA ni tá ń pè ní sẹ́mi ọwọ́ à ń bẹ. Ọṣẹ yìí dá lára gan tí a bá ń lò, yẹ̀gàn mọ̀ pé kódà ìdè tú, ó yàtọ̀ sí àtúndé o. Wọ́n gan mọ̀ pé ẹni tí ò fẹ́ràn rẹ tẹ́lẹ̀ ṣàdédé wọ́n máa fẹ́ràn rẹ. Wọ́n gan mọ̀ pé lóde ayé ń yọ̀ mọ́ mi. Gbogbo nǹkan tí wọ́n máa gbé pamọ́ fún ọ, wọ́n máa yọ sí gbangba fún ọ, dára fún ọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Èmi kì í ṣàwọn oògùn o, torí pé Ọlọ́run lọ́ba tó ni mímọ́ o. Àmọ́ gbogbo nǹkan náà kọ́ la fi lè kó síta. Ẹni tó mọ iyì wúrà, òun là á tà fún. Àwọn kan mọ iyì wúrà, gbogbo tá ń kiri síta, wọ́n mọ iyì rẹ̀, wọ́n sì ń fẹ́ mí mú rẹ̀ hàn. A dúpẹ́ lọ́wọ́ yín, iná ò ní tán lọ́wọ́ yín. Ọ̀yá, mú nọ́mbà yìí ó mọ́ ọ́dọ̀. Ìbéèrè nípa àkọsẹ̀jáyé ni owó lọ́ọ́ san o. Àbí ọbẹ̀ wá níṣẹ́ kan, gbogbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a ti fi sílẹ̀, èyí yóò tẹ́ bá fẹ́ bẹ̀ wá ń bẹ̀. Àgbẹ̀ olóko méjì tí ń ro yóò soko rẹ̀, iṣẹ́ tá a mọ̀ ń pa rẹ̀ ni, èyí tó dára lójú. Èyí tẹ́ bá gbé fún wa tí kì í ṣe tiwa, tó bá jẹ́ tó léèbó, a rí fún yín pé eléyìí o, ọ̀rọ̀ eléèbó ló jẹ mọ́, kò sì jẹ́ nù. Tọ́ ọ̀yá, mú gègé yẹn kọ nọ́mbà yìí +234 80 3298 3298 +234 80 3298 3298. Ọ̀yá mú kan ọ̀dọ̀ sí +234 81 33 155 111 +234 81 33 155 111. Tọ́ ẹ bá pinnu méjèèjì tí ọba lọ direct ní òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ṣùgbọ́n ẹ̀dín fún nọ́mbà orílẹ̀‐èdè Benin kan +229 54 65 1928 +229 54 65 1928. Yẹ́yẹ́ wá kò ní yẹ ẹ lẹ̀. N ta fẹ́ lóhùn ó ṣe, èyí tá fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa. Ire o, ire o, ire kàbìtì.